Aláròyé máa wí o. ọba di méjì láàfin emir sanusi lamido àti ado bayero ṣáájú ìrun jumat ní mọ́ṣáláṣí ọ̀tọ̀ọ̀tọ̀ ní kánò. àfi bí eré orí ìtàgé lọ̀rọ̀ ọ̀hún jọ lọ́jọ́ etí friday ọjọ́ 21 oṣù yìí nílùú kánò lásìkò táwọn aráàlú ọ̀hún fẹ́ kírun jumat. báwọn kan ṣe ń dà gìrìgìrì lọ sí mọ́ṣáláṣí jímọ̀ ńlá kan tó wà nílùú náà níbi tí emir muhammadu sanusi lamido sanusi tí gómìnà ìpínlẹ̀ náà ṣẹ̀ṣẹ̀ fi jẹ, bẹ́ẹ̀ làwọn kan mórílé mọ́ṣáláṣí jímọ̀ ńlá míì tó wà lágbègbè nasarawa níbi tí emir ado bayero tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ ti fẹ́ ṣáájú ìrun jumat tó wáyé lọ́jọ́ náà. lópin ohun gbogbo, àwọn aṣáájú ẹ̀sìn méjèèjì ọ̀hún ni èrò wà lẹ́yìn wọn bìbà tí àwọn olórí ẹ̀sìn náà sì ṣáájú ìrun fáwọn olùjọ́sìn yìí ní mọ́ṣáláṣí ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin ìlú ọ̀hún. irú èyí kò tí ì ṣẹlẹ̀ rí láti ọjọ́ tí wọ́n ti dá ìpínlẹ̀ náà sílẹ̀. aláròyé gbọ́ pé adájọ́ àgbà abdullahi muhammadu liman tilé-ẹjọ́ gíga kan tó wà nípìnlẹ̀ náà ló fagilé ìlànà àti òfin tuntun tí gómìnà ìpínlẹ̀ náà gbà yan emir sanusi lamido sanusi sípò pé kò bófin mu rárá, tó sì sọ pé ado bayero ṣì lójúlówó emir ìlú kánò báyìí. ṣùgbọ́n nígbà tí ìdájọ́ náà kò tẹ́ gómìnà náà lọ́rùn ló bá sáré lọ gba ìdájọ́ míì nílé ẹjọ́ tó kéré sí ti àkọ́kọ́, tó sì ní kí àwọn ọlọ́pàá àtàwọn agbófinró gbogbo fọwọ́ òfin lé emir ado bayero kúrò láàfin rẹ̀ tó wà lágbègbè nasarawa. ohun tó sọ ni pé ó ṣe pàtàkì púpọ̀ fáwọn láti lé emir ado bayero kúrò láàfin rẹ̀ káwọn lè bá a ṣàtúnṣe sáwọn ibi tó nílò àtúnṣe, ṣùgbọ́n àwọn agbófinró kọ̀ láti lé ọba náà jáde láàfin rẹ̀ látìgbà tí gómìnà ti pàṣẹ náà fún wọn. wọ́n lóhun tí adájọ́ limas sọ pé kí kálukú wọn so ewé agbéjẹ́ mọ́wọ́ làwọn máa tẹ̀lé báyìí. ọ̀rọ̀ náà ló sì fà á táwọn aṣáájú ẹ̀sìn méjì ọ̀hún fi kírun fáwọn ọmọlẹ́yìn wọn níbi ọ̀tọ̀ọ̀tọ̀. adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv. faith adébọlá ló kà á sétí ìgbọ́ yín.